vibes. Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè àgbáláyé. Mo tún ti dé bí mo ṣe ń dé gẹ́gẹ́ bí ìṣe mi níkànnì Gbajúmọ̀ TV lẹ́tí láǹfààní àti ọmọ ọ̀gbọ́n mi. Mo tún ti kó wá fún tòní o, kí ló dáa tó mú wa lórí ètò tá a mọ̀ sí àṣìṣe ọjọ́ kan náà látún wà lè bàgẹ́ sí báyìí. Olúwatósìn Olóyèdé ńlọkọ tí èmi ń jẹ́. Àṣìṣe tí ẹlòmíràn ṣe nínú ayé ni tó gba ìmọ̀ràn òdì, kò ní olùbádámọ̀ràn gidi. Àwọn tí ó ṣì lọ́nà ló bá dọ̀rẹ́ pọ̀ tó da ìrìnàjò ayé rẹ̀ ìmọ̀ràn òdì. Bó bá fẹ́ ṣe okun nínú ayé, gbọ́ ẹni tó jẹ́ wípé o lè fi ọkàn tán, tó lè gba ìmọ̀ràn tó tọ́ àti tó yẹ lọ́dọ̀ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé ni ò ní olùbádámọ̀ràn dáadáa tí wọ́n sì ti ṣì lọ́nà. Ó gba ìmọ̀ràn òdì. Ohun tó fà á tó fi sá kúrò nílé ọkọ ni ìmọ̀ràn òdì ló lè kúrò nílé ọkọ. Nítorí pé ẹni tó jẹ́ pé ògo ò tí ì rí ibi jókòó sí, kò tí ì rí ibùjókòó tó dáa nínú ilé ọkọ, ó tún wá lọ fi ọ̀rọ̀ tirẹ̀ lọ tó sì mọ̀ wípé tiẹ̀ gan tó ṣe tiẹ̀. Kò sí tó fẹ́ gbà ọ́ nímọ̀ràn wípé kó lé ọ kúrò nílé ọkọ, nítorí pé ogun tí òun kan jà ní ayé rẹ̀. Bó o bá bá èèyàn dáadáa lọ́rẹ̀ pọ̀ wá sí fún ní ìmọ̀ràn òdì. Tó bá fẹ́ dá nǹkan rẹ̀ ṣe nílé ayé, tó bá tó ẹni tó ti dá nǹkan rẹ̀ ṣe tẹ́lẹ̀ rí dáadáa, tó sì mọ̀ dájúdájú dé wípé bíbọ̀ náà fi ń gbìyànjú àti gòkè, kò ní gba ìyànjú pé kò wó fọ̀ padà sílẹ̀. Bí irú àwọn ẹni bẹ́ẹ̀ bá fún ẹ ní ìmọ̀ràn, ìrìnàjò ayé rẹ̀ á gùn, á sì jó geere. Àwọn tó fẹ́ kí ìrìnàjò ayé ó dáa, tó wo ìgbésí ayé wọn tó ní kó ní ìtumọ̀, ó lọ́rìn tó dáa. Bó bá súnmọ́ irú wọn, wọ́n bá fún ẹ ní ìmọ̀ràn, wọ́n fún ẹ ní ìmọ̀ràn tó dáa. Tó o sì wá gbé ìmọ̀ràn tó gbé yẹ̀wò nínú àgọ́ ara tirẹ̀ gẹ́gẹ́ tó pé àrò àti ọ̀dọ̀fin náà rẹ̀. Ǹjẹ́ ìmọ̀ràn tí mo gbà yìí jẹ́ ohun tí mo lè tẹ̀lé? Kì í ṣe pé bá a bá ṣe gbé fún ọ náà ló ṣe gbà á, bẹ́ẹ̀ náà ló sì ṣe mọ́ àá. Ó dàbí ọmọ tó jìwé wò ní bí ẹ ṣe kọ́lẹ̀ lòun náà ṣe gbé tó sì dàkọ̀. Wọ́n bá fún ẹ ní ìmọ̀ràn lọ gbé yẹ̀wò. Ǹjẹ́ ìmọ̀ràn tí ẹni yìí fún mi jẹun tó dáa ni? Ṣé ohun tí mo lè tẹ̀lé ni? Ǹjẹ́ bí mo bá tẹ̀lé yóò ṣe ìgbésókè bá ìrìnàjò ayé tèmi gan? Ìmọ̀ràn tí ẹlòmíì ń gbà níbi iṣẹ́, òun ló kó bá nínú ìrìnàjò iṣẹ́ rẹ̀ tó fi ṣe ohun tí ò tọ́ ká fi lé dànù. Ó wá dẹni tí ń rìn kiri. Ìmọ̀ràn tí ẹlòmíì ń gbà ní wípé ìyàwó rẹ lówó jù ọ lọ, ṣé ìyàwó rẹ ni ó mọ̀ bọ́ ọ ni? Ìṣerú rẹ̀ lé wa o. Lẹ́ni tó yẹ kó gbárùkù ti ìyàwó, o mọ̀ pé ìyàwó níjù ọ̀nà lóòótọ́, ṣùgbọ́n gbárùkù ti kẹjọ rìnrìn àjò kí wọn náà lè rí tiẹ̀ mú lọ́dọ̀ tirẹ̀, kí nǹkan lè ṣẹlẹ̀ fún ẹ̀yin méjèèjì. O wá bẹ̀rẹ̀ sí ní lo ẹ̀tanú sí ìyàwó rẹ̀. Bó bá gbé gbá kò mọ̀ gbé, bó bá gbọ̀wọ̀ kò mọ̀ gbé. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, ọkọ̀ ẹ̀yìn méjèèjì síra wọn. Iwájú òṣèlú ẹ̀yìn òṣè padà sí, òwá wà lójú kan náà bí omi adágún. Àṣìṣe ni, nítorí pé o gba ìmọ̀ràn tí ò dáa. Bàbá wa fún ẹ ní ìmọ̀ràn, bí ìwọ náà ò bá ní kíní tá à ń wí yìí, ó yẹ kó lè gbé yẹ̀wò dáadáa. Ǹjẹ́ tí mo bá ṣe jẹ́ kò ní gbogbo lọ́wọ́? Ìmọ̀ràn tí ẹlòmíì gbà, òun ló sọ di èrò inú àhámọ́, tó sọ di èrò ẹ̀wọ̀n. Má gbà fún ọ, bó bá débẹ̀ kó dàrú ni. Bó bá gbọ́bẹ̀ kí ìwọ náà gbá àké. Ìgbà tó ṣe bẹ́ẹ̀ tó tẹ̀lé ìmọ̀ràn ló kóbá tó sì sún dé ilé ẹjọ́. Àdéhùn ọ̀dẹ̀dẹ̀ lásẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, ó dèrè inú àhámọ́. Àwọn tó wá fún ní ìmọ̀ràn ọ̀hún, wọ́n tì síwájú, wọ́n sì yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ̀. Ǹjẹ́ ìmọ̀ràn tó ń fún ọ, ǹjẹ́ ìmọ̀ràn tó dáa ni? Bí ẹ̀dá inú ayé bá fún ọ ní ìmọ̀ràn, gbé yẹ̀wò, gbé sínú ìṣe, ṣe ìwádìí lórí rẹ̀ fúnra ara rẹ̀.
wọ́n fi ẹ̀mí béèrè jẹ́ tí mo lè tẹ̀lé tí ìbáṣe tó lè tẹ̀lé tètè yá àfàsẹ́yìn wípé ìmọ̀ràn tó fún mi mo gbọ́ ní àwọn mi ò gbà. ẹ wo ìmọ̀ràn ti kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ayé. ìmọ̀ràn òdì ní tó ti fà nínú ayé kìí ṣe kéré nìyí. kò sẹ́ni ó yọ ọ́lẹ̀ o nínú pé káwọn fúnni ní ìmọ̀ràn dáadáa tàbí ti ìdàkejì. ti ìdàkejì ọ̀hún ni wọ́n pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá tí ìlérí òfin ṣe. ṣùgbọ́n ìwọ tó bá ní ẹ̀rọ ìjìnlẹ̀ bá wá fún ọ ní ìmọ̀ràn gbé yẹ̀wò mo ti gbọ́ ń tẹ́ ní òkìgbọ́ ẹ̀yẹ lọ dàrú tó bá wá dàrú tí wọ́n náà gbé sí wá tó gbé sẹ́yìn ẹ̀yìn mo ti gbọ́ ṣùgbọ́n ò ní fi sínú ìṣe fi èmi béèrè. ẹ wo ẹ jẹ́ ń gé pépé níbí fún tòní ṣùgbọ́n ìmọ̀ràn mi rèé fún gbogbo èyí tí ń gba ìmọ̀ràn tó jẹ́ pé ẹ ò ní wò lẹ́ẹ̀mejì ẹ ó ti nà ń bẹ̀ ni ẹ sì bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ náà gbé yẹ̀wò díẹ̀díẹ̀ tí ọpọlọ yóò bá wá gbé ẹ tún wọ ẹni tẹ́ ẹ lè fi ìmọ̀ràn ń lọ gbà ẹ jọ pé wọ́n bá gbọ́ èèyàn mọ̀ràn báyìí ẹ ìgbésẹ̀ wo lèèyàn gbé bó láti gbé bó láti rìn ọ̀nà wọ́gàn láàtọ̀ táàbí ní bọ́ sínú ọ̀fẹ́ bí ẹni náà bá tún ní ìmọ̀ jù ọ lọ á lè fún ọ ní ìmọ̀ wípé báyìí ni o ṣe tó gba ìmọ̀ tí ẹni yẹn fún ọ tó ń jọ pọ̀ mọ́ títí ẹ̀ kò wá wò sí ètí wọn fún ọ èwo ló jọra wọn tí wọn kàn wò pé o lè ṣe ìwé fún ọ bá tẹ̀lé bọ́ ọ̀la tó bá rí pé kò sí kankan nù rẹ̀ ẹ̀ lọ́jọ́ kò mọ ọ̀fẹ́ ní béèrè olúwa bó ní kí n ṣe rèé. ẹ wò ó ìhà ìlé òmò ṣùgbọ́n jẹ́ kékeré pété nítorí pé ìmí túbọ̀ láàtú fún yín ìtẹ́tù lè kẹ́kọ̀ọ́ nínú àṣìṣe tí àwọn ẹ̀dá ṣe. ẹlòmíràn mọ̀ wípé ìmọ̀ràn gbígbà àṣìṣe ni àwọn míì mọ̀ ṣùgbọ́n nítorí pé wọn ò ní àgbékalẹ̀ gan-an òun ló fà á tí wọ́n fi ń jì sínú ọ̀fẹ́. Olúwatósìn Olóyèdé lórúkọ tí èmi jẹ́ tí gbogbo ayé mọ̀ sí Jẹ́jẹ́ Láyé pírẹsẹ́ńtà. ẹ máa bá wa wo péèjì wa Gbajúmọ̀ TV kẹsì máa bá wa láìkì ẹ máa sọ̀bsìkáìbù kẹlẹ̀ rí àwọn ètò tá a ti ṣe lọ́lọ́kan ọjọ́ kan tó sì jẹ́ pé ẹ lè kẹ́kọ̀ọ́ lẹ́yìn rẹ̀. ìtẹ̀báwò tẹ̀bá rí wípé ẹni báyìí tó súnmọ́ mi ńlá nǹkan báyìí kọjá ẹ lè gbé kẹ́ sẹ́ndì ẹ̀gbọ́n náà join kó lè wo àwọn kankan nípa ohun tá a ti sọ láti lè rí ẹ̀kọ́ méjì tàbí mẹ́ta kan ọ̀nà rẹ̀ kò sẹ́ni ó gbọ́tọ̀ à ń fi ìmọ̀ fúnra wa ní láti lè kọ́ra wa lẹ́kọ̀ọ́. ẹ wo ẹ jẹ́ mọ́ fèyí ṣe lọ ìkànnì Gbajúmọ̀ TV náà ti láǹfààní àti ìmọ̀ wa tó bá tún di ìgbà míì ẹ tún mọ̀ bá wa pàdé ẹ ṣe tí ẹ ń wò wá tí ẹ sì ń wò wá níkànnì yìí. Gbajúmọ̀ TV, where tradition meets vibes.